Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Orin Sólómọ́nì kejì, ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé orin kẹta, ẹsẹ̀ ìkọkànlá. Ó kà báyìí: Olólùfẹ́, olùfẹ́ mi ni tèmi, èmi sì ni tirẹ̀. Ó ń jẹ láàrin àwọn koríko lílì títí ìgbà ìtura ọjọ́, títí òjìji yóò fi fò lọ. Yípadà, olùfẹ́ mi, gbin tàbí ọmọ àgbọ̀nrín lórí òkè Bẹ́tẹ́rì. Ní orí ibùsùn mi ní òru, mo wá ẹni tí ọkàn mi fẹ́. Mo wá a, ṣùgbọ́n èmi kò rí i. Èmi yóò dìde nísinsìnyí, èmi yóò sì rìn lọ káàkiri ìlú, ní àwọn òpópónà àti ní àwọn gbangba òde. Èmi yóò wá ẹni tí ọkàn mi fẹ́. Bẹ́ẹ̀ ni, mo wá a, ṣùgbọ́n èmi kò rí i. Àwọn ọdẹ tí ń ṣọ́ ìlú rí mi, bí wọ́n ṣe ń rìn yíká ìlú. Ǹjẹ́ ìwọ ti rí ẹni tí ọkàn mi fẹ́? Gẹ́rẹ́ tí mo fi wọ́n sílẹ̀ ni mo rí ẹni tí ọkàn mi fẹ́. Mo dì í mú, èmi kò sì jẹ́ kí ó lọ, títí tí mo fi mú un wá sílé ìyá mi, sínú yàrá ẹni tí ó lóyún mi. Ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù, mo fi àwọn abo egbin àti abo àgbọ̀nrín igbó fi yín bú. Kí ẹ má ṣe rú olùfẹ́ mi sókè, kí ẹ má sì ṣe jí i títí yóò fi wù ú. Ta ni ẹni tí ń ti ijù jáde wá bí ọ̀wọ́n èéfín, tí a ti fi òjìá àti tùràrí kùn lára, pẹ̀lú gbogbo ìpara olóòórùn oníṣòwò? Wò ó, àkéte rẹ̀ tí í ṣe ti Sólómọ́nì, àwọn akọni 60 ni ó wà yí i ká, àwọn akọni Ísírẹ́lì. Gbogbo wọn ni ó mú idà lọ́wọ́, gbogbo wọn ní ìmọ̀ nínú ogun. Idà oníkálukú wà ní ẹ̀gbẹ́ rẹ̀. Wọ́n múra sílẹ̀ fún ìdágìrì òru. Sólómọ́nì ọba ṣe àkéte fún ara rẹ̀. Ó fi igi Lẹ́bánọ́nì ṣe é. Ó fi fàdákà ṣe òpó rẹ̀. Ó fi wúrà ṣe ibi ẹ̀yìn rẹ̀. Ó fi elése àlùkò ṣe ibùjókòó rẹ̀. Inú rẹ̀ ni ó kó àwọn ọ̀rọ̀ ìfẹ́ wọ̀nyí sí, pẹ̀lú ìfẹ́ láti ọ̀dọ̀ àwọn ọmọbìnrin Jerúsálẹ́mù. Ẹ jáde wá, ẹ̀yin ọmọbìnrin Síónì, kí ẹ sì wo ọba Sólómọ́nì tí ó dé adé, adé tí ìyá rẹ̀ fi dé e ní ọjọ́ ìgbéyàwó rẹ̀, ní ọjọ́ ayọ̀ ọkàn rẹ̀. Olùfẹ́ mi ni tèmi. Nínú àyọkà wa ti òní, a ó ṣe àkíyèsí pé ìfẹ́ tí àwọn olólùfẹ́ méjèèjì yìí ní sí ara wọn jẹ́ ìfẹ́ tòótọ́, ìfẹ́ tí kò ní àbàwọ́n àti ìfẹ́ tí ó jinlẹ̀. Orin Sólómọ́nì orí kejì, ẹsẹ̀ 16. Abájọ tí a fi rí i ní orin Sólómọ́nì orí kẹta, ẹsẹ̀ 1 sí 4, bí ó ti ṣe ń wá olólùfẹ́ rẹ̀ kiri títí di ọ̀gànjọ́, kò sinmi títí ó fi rí i. Ìwọ olùkàwé yìí, ta ni olólùfẹ́ rẹ tí ó ṣe pàtàkì fún ọ jùlọ? Kò tún sí olólùfẹ́ tí ó ṣe pàtàkì tí ó jẹ́ kòṣeémánìí bí kò ṣe Jésù Kristi Olúwa, ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn. Bí olólùfẹ́ yẹn kò ti sinmi títí tí ó fi rí olólùfẹ́ rẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ kí a máa wá Jésù Olúwa àti Olùgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé, ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà ní ìtòsí. Àìsáyà orí 65, ẹsẹ̀ 6. Àdúrà: Olúwa, fi ìfẹ́ àìṣẹ̀tàn ta mí lọ́rẹ lójoojúmọ́.
Àmín.